ìrònú dorí àgbàkodò fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń lo ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ sí ọ̀rọ̀ kanlẹ̀ kan baálé yóò padà kan jẹ́jẹ́ ni mo jókòó mi. ọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ látàrí bí àwọn ọkọ̀ táǹkà tó ń gbé epo dísù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi tí àwọn bùdó ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n wà ní orílẹ̀-èdè yìí tí wọn ò fi ní àǹfààní láti gbé epo lọ síbẹ̀ mọ́ nítorí àwọn nǹkan kan tó ń lọ. ẹgbẹ́ àwọn ilé-iṣẹ́ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ké gbàǹjarì ìbò sítò sí ìgboro ayé lórí àìrí epo dísù rà nítorí bí àwọn awakọ̀ táǹkà epo bí wọ́n sì daṣẹ́ sílẹ̀. àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ àti àwọn ààrẹ wọn ATCON ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Tony Emekeporo òun ló kéde yìí nínú àtẹ̀jáde kan tó buwọ́lù fún àwọn akọ̀ròyìn wípé àìrí epo dísù rà ó ń ṣe àkóbá ńlá fún àwọn iléeṣẹ́ tó ń rí sí nẹ́tíwọ̀kù tó sì tún délé débi wípé wọn ò rí àwọn epo lò mọ́ tó sì lè ṣe ìkógbáwọlé àwọn iléeṣẹ́ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè yìí. nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé wípé ìyanṣẹ́lódì yìí tí àwọn awakọ̀ epo tí wọ́n gùn lé yìí ó lè fa oríṣiríṣi nǹkan gẹ́gẹ́ bó ṣe wí. Emekeporo ni ó ti ní tí ìjọba kò bá tètè gbé ìgbésẹ̀ tó yẹ ní kíákíá ó ṣeé ṣe kí ojú òpó ayélujára náà tí ọ̀pọ̀ ènìyàn ń lò ní orílẹ̀-èdè yìí kó dẹnu kọlẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n sì má ní àǹfààní sí ojú òpó ayélujára mọ́. ẹni náà tó jẹ́ ààrẹ ó ké sí gómìnà ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn láti dá sí ọ̀rọ̀ náà ní kíákíá nípa wíwá ojútùú àti ọ̀nà àbáyọ sí rírí epo dísù tí àwọn iléeṣẹ́ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè yìí àti orí ayélujára tí wọ́n fi rí epo láti rọ sínú nǹkan tó ń múná wá fún wọn. ó ní èyí kì í ṣe fún ojú òpó ayélujára nìkan, ó ní yóò ran ilé-iṣẹ́ pàjáwìrì tó sì tún lè ṣe àkóbá ńlá fún ètò ọrọ̀ ajé. ààrẹ náà ó wá rọ àwọn elétò ààbò àti ẹgbẹ́ alágbàtà epo lórílẹ̀-èdè Nàìjíríà láti tètè yájú sí aáwọ̀ tó ń lọ láàrin àwọn awakọ̀ àti àwọn dẹ́rẹ́bà tó ń gbé epo káàkiri ní orílẹ̀-èdè yìí. láìpẹ́ yìí ni owó ìpè lórí fóònù àti dátà ló gbẹnu sókè ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí àjọ NCC tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ ní orílẹ̀-èdè yìí tó buwọ́ lu àbá àwọn ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ láti ṣe àfikún tàríìfù àwọn oníbàárà wọn sí ìdá 50% ni àwọn ilé-iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ ni wọ́n ti fi kún owó ìpè wọn tí wọ́n sì ti ń yọ owó ọ̀hún báyìí. tẹ́ ẹ bá kọ́ọ̀lù tolóńtolóńló gbogbo owó ni wọ́n ti kó lọ tán, tẹ́ ẹ bá ṣọ́ọ̀bù kékeré gbogbo rẹ̀ ni wọ́n ti já tán láàrin ìṣẹ́jú kan.